ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bà ní. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bà ní. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bà ní. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bà ní. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Wọ́n máa wá nǹkan kankan ló fa ìdíwọ́, àmọ́ láìpẹ́ sí kò máa rí wọn. Kò ṣe ìyá mi. Báwo ni Miriam? A dúpẹ́ fọ́lọ́run. Mi rí yín ní skul tó bí ọ̀sẹ̀ méjì mo wá ní kí wọ́n á béèrè pé ṣé kò sí. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni jà ní jẹ́ kí n rí mu. Ó ṣé o. Yes ma. Káàbọ̀ kọjá farada o. Báwo ṣe ta? A dúpẹ́ fọ́lọ́run. Èmi náà gbà tẹ́ lọ ẹ̀rí gbogbo ẹyin tí mo ta ni. Mo ti ta búrẹ́dì Ọlọ́run tí ẹ tajà díẹ̀ nù. Ọlọ́run ṣeun. Bọ̀dá mi náà wá kọ́. Ó jáde kò ṣe dúró wò òun náà káàkiri ni. Mo jẹ́rìí wọn náà. Báwọn náà lè dúró. Kò ṣe dúró. Ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe lórun. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ. Nígbà tí ẹ máa fi owó acceptance fee san, ìkúnwọ́ deposit. Yes, school ti ní ká lọ sanwó school. Mo ká lọ sanwó pátápátá wọn.
wọ́n fún wa deadline wọ́n ní tábà fi lè san by the end of this month ká pàlà admission mi kan àjẹ́ pé mo tún lose admission lọ́dún ìnáwó mi ìdẹ́ lẹ́ẹ̀kẹrin tí máa ra admission ti bí owó sọ wọ́n ní pé mi ò lówó wọ́n ní bí ṣe ní owó mi ibi táyé dé dúró yìí sí kéèyàn má kàwé kí ló fẹ́ fi kú ṣé ní ìyàtọ̀ àwa ẹ̀ náà la máa wà wọn káàkiri tí n bá kàwé tán ṣe tí mo ríṣẹ́ gidi ṣé àwọn àbúrò mi ń lọ sùn ṣé ìfúnra iṣẹ́ ẹni jẹ́wọ́ mọ́ kí la ṣe fọ́nà kí lè ṣe tiwa àwọn akọ náà lòdì pé bàbá wọn sí láyé mọ́ tẹ wá hàn mọ́ káàkiri ilé obìnrin òun gbá pé lọ́dọ̀ mọ́ sí ti ilé ìdọ́gbé kánò lọ́dọ̀ àbúrò dáàdì àwọn afọlọ́wà káàkiri ẹ wò mami wọ́n ti sùn mí o nítorí ẹ̀jẹ̀ kó sùn owó tó sọ̀kalẹ̀ lóòótọ́ òdodo ni àmọ́ ìrònú kọ́ ló máa ṣe o ìrònú tó ń wọ yẹn kò dá lágọ̀ọ́ ara lọ́hùn tó dẹ̀ ń síbẹ̀ kú ní àrò ohun tó bá gbé débi tó dé yìí mo nígbàgbọ́ pé a parí ẹ̀ owó skul ẹ̀ nígbà tákòókò bá dé tó máa ṣe ìyanu báyìí bí ìgbà tí ń ṣe ṣòro àkókò ní kálukú kò ní kọjá ẹ̀ mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ronú ó dá o kò ṣe ohun rí lágọ̀ọ́ rárá. nǹkan tẹ́mi ṣe àwọn ní pé irú bó ṣe jẹ́ pé tá a bá darí skul dé ni la máa lọ sọ́jà káfẹ́ kan stop skul wa fúngbà díẹ̀ owó tá a bá dẹ̀ rí kó jọ a máa lè kó fẹ́ gbọ́n mi láti lọ fi ka ìwé títí wọn àbí kí lẹ rò. irọ́ mi ò bá mi ò think pé idea yẹn right báwo ni èyí ṣe máa fi skul ẹ̀ torí kí mi máa lọ sí skul àárọ̀ mi ò lágbára rẹ̀ òun kálukú máa kàwé tẹ̀ èmi tí mo insist pé kọ́ gbogbo yín padà kó ká jọ máa gbé pọ̀ bí wáyé ká jọ máa kópa ní mo mọ̀ nǹkan tí mo ṣe torí kí ó gbàgbà lè tó máa dàgbà papọ̀ náà ní kí ìfẹ́ tó gbọ́dọ̀ máa dàgbà láàrin àbọ̀ ọ́rì sẹ́yìn kò lè ní pé bóyá kẹ́nìkan máa lọ sùn kẹ́nìkan máa lọ rọ̀ èmi fẹ́. ọ̀dà mi èmi ò bá ní ká bá àìdí àti Dẹ́miládé sọ because tí iná bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán lè kán náà tí nǹkan bá dẹ̀ ti di pé ó dá padà everything á padà sípò mú dẹ̀ àpáwà náà máa lọ sí school but for now ẹ jẹ́ ká jọ máa kó pábẹ̀ èmi ò bá ní ká support ọ̀rọ̀ tí Dẹ́miládé sọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀. Kí ló ṣe? Káwọ̀. Kí ló ṣe? Kí mo máa rí yẹn àná ni o wọn náà ń da ọjà rẹ wọn ṣe mú lu yẹn wọn lù wọn fẹ́ Ọlọ́run ṣá ní òpá. bọ́dá mi ẹ̀ má dà lọ ìgbà tó yẹ kó wọn náà dákẹ́ kò dákẹ́ ẹnu tó jẹ́ kánà kan fẹ́ pa báyìí. ẹgbẹ́ ọ̀sán rẹ̀ lẹ́nu. wọ́n á Dubai. Báwo ni ibi tó lọ àdúgbò? Ṣé ló máa ń rùn? Ṣé nílé ayé tó ti bàjẹ́ tán? Ìpànìyàn ló kún ayé. Ilé ayé ti bàjẹ́ bàbá alágbèéká máa rí owó yẹn gbà ní ọ̀la
Olúwa ṣeun. Èmi náà bí tí mo ń dájọ́ sí wọ́n ní wọ́n máa kó àjọ mi fún mi lọ́sẹ̀ yìí or next week wájẹ́ lè fún mi àlè pa gbogbo ẹ̀ pọ̀ àdójìjì àlọ́fisànwó ẹ̀ pẹ̀lú ògbọ́dọ̀ tó bá dọ̀la èmi náà bẹ̀rẹ̀ ọjà. ọjọ́ kan ṣe bẹ́ẹ̀ ni ètí kan wọ́n ṣe ju ọlẹ́kọ̀ọ́ tó láàárọ̀ ọ̀sẹ̀ kan. orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Jẹ́miládé o Jẹ́miládé o màmá ẹ gbà wá o ẹ gbà wá mo ní lọ́nà ni o. Bọ́lá jí o. Ẹ gbà wá. Mami kí ló ṣe? Tàbí o. Jẹ́miládé Kí ló ṣe? ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ilé ayé ilé ayé tó ti mo sọ fún yín pé owó lẹ́yìn ìlú níwọ̀n àbí. ìpànìyàn ló kún a sì ń pè mí lówó lọ́wọ́ nísìn òní dá mi lóòótọ́ má gbé mi. Sorry to say mi lè dáhùn because owó ni kókó lẹ́yìn owó ni. ilé ayé ilé ayé tó ti bàjẹ́ tán kí táyọ̀ obìnrin fẹ́ràn owó náà. ìpànìyàn ló kúnnú ayé. Mi ìmọ̀ kò sóbì tó wà láyé tó rẹ̀. Owó ni kókó lẹ́yìn owó ni. So nothing. Kò sí nǹkan tó wò lè ṣe. tí n bá gbé yìí ó sọ fún mi pé ẹgbẹ́ wà láyé tó lè wáyà sáré wà ní. Alásán wà o. ẹni tó bá wà láyé tí ò lè lọ ayé asán ló wà. abẹ́ orí pélé ayé ti ṣe ló máa ń ṣe nílé ayé ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti ó ti di dandan ọkọ mi ẹlẹ́dàá mi báyà sí i lọ ó di dandan kó ráàánú gbà ojú ọlọ́run pàdé èmi ò bá téèyàn jẹ́ ó di dandan kí nǹkan mi dà agbára ọlọ́run á dẹ̀ sílẹ̀kùn ayọ̀ fún ẹ wá bá ní pàdé kó rí bá gbé gbà lọ́jà wọ́n ní wọ́n máa mú wọ́n ló máa ń wọ́n mú nígbà tí sí i tó bá fi máa jáde congratulation la máa kí bórí bá wá gbé gbà bórí gbẹgbẹrún lọ́jà wọ́n ní wọ́n máa mú agbára ọlọ́run ọkọ mi báwọn àbáyọ báyọ. wá lè ju ọ̀tún lákẹ́ tó dé o. àkíndé. tàbí mi lọ́tún la so ọ̀rẹ́ mi lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́nu yẹn sẹ́yìn máa fẹ́ kọ́ tó dúsọ lọ́la náà so that máa parí tàbí ẹ̀ lọ́tún la máa lè máa bọ̀ nítorí àárọ̀ mi ṣe ní ìdílé ẹ̀ náà. ètò ìṣìlọ́hùn ló wà ètò díẹ̀ lówó kúrò ẹ má jẹ́ kí n gbọ́ complain. Irọ́ ẹ má wọ̀ ẹ́ everything máa wà ní ọ̀dà. ọ̀rọ̀ àmọ́. ọkọ ìfọláhùn kejì ìwọ ọmọ mi onílànàdé fọmọlá olúwa agbára ọlọ́run tàbí ọmọ ìfọ.
ọlọ́run kejì ẹ̀ ìgbọ́ ọmọ mi. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. ṣá aláṣàṣà wọjà bùnmi láṣà mú ìwọ kì í bẹ ògùdù gbádà ọ̀kàràn gbádà olówó orí agbádá gbádà ọ̀nà tó tán ló bí ìyá ẹ̀jẹ̀ ẹlẹ́nà ní bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ èmi tí mo jí ní kùtùkùtù tí mo kọ́kún ọ̀rọ̀ mi lọ́wọ́ gírígírí baálé ilé ni mi látòde ọ̀run wá bí fíbálàmálà olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ òtúyáyá òtúyàyá ilé awo báyìí láàkógìrì ẹsẹ̀ wọ̀ ọyá ìpèrè dúdú awo ẹlẹ́wìjì ológbò jígọ̀lọ̀tọ̀ ní ìsàwọ̀ òlú èṣe ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire ńlá gbé ní kí fi ìjọba ní moro ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire ńlá lùkó ní kí fi ìjọba àlú kòsùn ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire ní lékèlékè gbàràdá ní kí fi ìjọba àlú kẹfún ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ ojú kan ṣoṣo ọ̀ká ní ìsan ọ̀ká ojú kan ṣoṣo èrè níṣẹ́ èrè gbogbo ara ní sẹ́fúnṣẹ́fún fi Saje ojú kì í pọ́n sí ìmọ́yẹ̀ ńlá bá ọjọ́ bí ojúmọ́ bá ti mọ́ òrùn wá sílẹ̀kùn ọ̀la alẹ́ gbaragada níwájú Olódùmarè ẹ ti dewé ọlásàn mìmìmì ẹ dewé ọlásàn rẹ̀rẹ̀rẹ̀ tùrùkún èrèlú adámọ̀ òkè hèhè wọ̀lú ifá ò ní fi ń ṣẹrú Ọ̀rúnmìlà ò ní fi ń ṣe wọ̀fà bára àgbọ̀n mìrègún ò ní fi ń sọ lórí aláṣẹ sìn lásán ọmọ bíbí inú ni ó fi ń ṣe amọ̀yẹ ẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sígbó amọ̀yẹ ẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́nà àmì tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́lọ́hún ọba gbígbé ńlárọ̀ nígbé tí ẹrú gẹ́gẹ́gẹ́ wo dùgbẹ́dùgbẹ́ àdánbí ti ń rọ̀ lókè tó owó ọmọ àlàáfíà ó ti ń rọ̀ lẹ́ẹ̀dẹ̀ yín o bẹ́ẹ̀ ni ó rí tó bá ṣe pé bàbá mi ló bí mi bá kẹ́wìn ọ̀wá àráwì ẹni ọ̀wá yé dáná àtó bọ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn àrí pẹpẹ kóògùn sí ọkọ ẹfúgbé ilé àṣàkẹ́ ọmọ ẹlẹ́sì àṣà òjọkúnúgbà àwòdì òsìdéjú àfàyàfà a sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpàtà ọ̀pọ̀ lọ́wọ́ ọjọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn bá mọ́pọ̀ lọ́tí ọjọ́ kọ̀ọ̀kan agbẹjulẹ ni ọyẹ ẹlà ìwòrì kíyè rẹ ọsọ ẹlà ìwòrì kíyè rẹ ọsọ káàbọ̀ kí ló rí ibi tó ti ń bọ̀. orí àwọn àbúrò mi àti màmí. a jẹ́ pé láàrin ẹbí ìwọ ti máa sọ̀rọ̀ àwọn torí tiẹ̀ wáyé ni ó sì ní owó tí ó pọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ àwọn wáyé láti wá sí ọ ní kó o sì mọ lò wọ́n nsọ lókù o ti gbọ́ o ti lówó ìwọ ń kọ́ kí lórí bọ̀ rìn àjò rẹ. bàbá mo ríra mi láàrin àwọn obìnrin tó pọ̀ èmi nìkan láàrin gbogbo wọn. a jẹ́ pé àárín obìnrin ìwọ ti máa sọlá bó ṣe wá máa lò wọ́n tí wọ́n èè jẹ́ owó fún ọ èmi kìíní wọ́n sọ fún ọ ń gbọ̀ bá yá. bọ́rọ̀ ti àwọn ẹbí tiẹ̀ ó ṣe jẹ́ nígbà tí owó ọba dé wọ́n ṣàlàyé fún wọn náà. Mami ẹ káàmù. ẹ wá bá wo mi. Kò máa tutù torí kò sí náà. bá mú bẹ́ẹ̀ rẹ̀ mi gan. Mami mi mọ̀ bóyá ẹ ti pe bọ̀dá mi Túnjí. ó ti pé Gbaná náà máa dé. ọ̀sẹ̀ tó bọ̀ ló máa dé. Tẹ́lẹ̀tẹ̀dẹ̀ mi ti mí sí wọn. ọbadé náà ṣe ìjà náà máa jà ọ̀gùn pẹ́jà bọ́lá yìí bọ́. Ó lóun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun Kọ́lá. lọ́wọ́ àṣàlọ́ ṣàbọ̀. bọ́lá jíde ní ẹ kó máa lọ báyìí náà kẹ́kẹ́ máa bèrè mi lẹ́kọ̀ọ̀kan. Kọ́lá má bínú iṣẹ́ ni ìwọ náà mọ̀ tá a bá ti tọjà dé táìmù á ti lọ ó mọ̀ náà. Bí ò bá ṣe béèrè wọn ṣé kò yẹ kí wọn náà béèrè yẹn. ojoojúmọ́ tí bọ̀dá Túnjí bá ń wá sọ́dọ̀ wọn máa ń béèrè yín o ṣé wọ́n jíṣẹ́ fún yín ni. Báwo wá lẹ̀ sáàmù ẹ báyìí. ó fáńjà rẹ bọ̀ mi ò ní English rárá. Kí wàá lọ́wọ́ fẹ́ sí sí. ó ṣọ̀ pé máa rí sí tì náà màá tún English yẹn ṣe ni. àmì ó ẹja fìyẹn lẹ̀ Kọ́lá ṣé o má jà náà ẹ̀. ó yẹ kó máa bèrè question yẹn lọ́wọ́ mi àwọn ó yẹ kó lọ bó ṣúọ̀ máa wò é nǹkan tó start máa ti délé bọ̀. ó ṣù ọ̀lùtọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ìfún gan pépà ẹ̀kọ́ ọ̀la ó lọ wo bọ̀. ìfún kó kún wọn náà máa lọ wo bọ̀. English kan ló máa rí tètè báyìí. má ti gan. àwọn mo ní máa ó yẹ kó wà ń bẹ̀. mo ní gbogbo English nìkan ní. ó yẹ kí má ti wà ń bẹ̀. owó jọ ebi. Ẹ̀yin ò sí ẹ̀ nílà ká ìmẹ́jì ju bọ́ọ̀lù lọ. Ṣé ẹ̀ nínú tẹ́ ń rò ní àbí kí ni? lẹ́nu sọ́ọ̀n
ṣàpẹ́ sọ̀rọ̀ idiot. o má da yẹn lóye bí n pa mi. ebi ń pa o wo match lẹ́nu match wà náà o wọ agbọ ọwọ́ ẹ̀ ní almost 2 láwà báyìí. jẹ́ kí n jẹun before match náà. ìwọ kọ́ ni tó bá ti wo bọ́ọ̀ máa wà ókè mo mẹ́ẹ̀nà. wà á jẹ́ fún mi lọ́jọ́ náà. àìkí lè bọ̀. mo lọ́dọ̀ àti mọ́mọ́ pé ká dó ti dá ni. ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán. ẹ̀yin lẹ kú iṣẹ́ látijọ́ yìí. ẹ kú àṣeyọrí gbogbo sẹ́tẹ̀ǹtì ń bá bọ̀ látijọ́ yìí òní ni àṣekágbá rẹ̀ ẹni ọba bá débi tí ẹ bá dé yìí kódà òun tọ̀ ń ti jàjàbọ̀ ìwọ kọ́ ni ń gbòòrìn ìrìn àjò àárín obìnrin kọ́ bára rẹ̀ kí wò tó kù lọ́dọ̀ mi ń wò fún ọ láṣọ kan sọ́ra sọ́hun obìnrin tó bá jìn ṣáàwọ̀ náà kọ́ daṣọ ń bù tó bá ti wọ́n náà tó daṣọ ń bù ìwọ máa wo ohun tí ó ṣẹlẹ̀ owó ńlá ebè ńlá ẹrù ńlá owó tí ò ṣe bó bá sì ṣe ń jin obìnrin sí bó ṣe ń róbìnrin jìn síbẹ̀ náà lówó wọn máa pọ̀ sí èmi kíní ìmọ̀ sọ bẹ́ẹ̀ kò léèwọ̀ ìwọ sá máa jìn máa mú obìnrin ọmọ jìn ọmọ ti lu aṣọ mo ṣe ní ọlò lọ́ba tán tiẹ̀ sì dá ṣe bí àárín ẹbí ni ìwọ tiẹ̀ ti mú ọlá tiẹ̀ àwọn ẹbí rẹ ni gé ọlá tiẹ̀ ó sì dá àárín ẹbí náà ni gbogbo ó ti máa polówó ó ti máa jáde sí ọ lọ́wọ́ gbogbo ó ti máa yípo lọ lọ́ọ̀dẹ́ bí n ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àlùjànnú ti wà lọ́dọ̀ rẹ tí wọ́n mọ̀ tán ti ń pèsè owó tán ti ń ṣe gbogbo ẹ̀ tán ń ṣiṣẹ́ fún ọ báyìí kọ̀ọ̀kan délé ọ máa bu owó náà ni. mo fẹ́ béèrè kan ṣé kìí ṣe gbogbo ya àwọn mọ̀lẹ́bí mi yẹn bóyá nǹkan kan máa ṣe wọ́n bí ikú àbí nǹkan kan. ẹ̀mí ọmọ nǹkan lè ṣe wọn nǹkan sì lè má ṣe wọn o ebi wo ti lọ́wọ́ ti ẹni kí lọ́kàn pẹ̀lú nǹkan ṣe bí àbí ò ṣe bí ẹ ìwọ tó ti mọ̀ ẹ́ tí ó jẹ ẹyin abẹ́ ìpẹ́tà ò gbọ́dọ̀ wo ẹnu àáké bẹ́ẹ̀ yẹn ọba ti jẹ ẹyin abẹ́ àpáta kì í wo ẹnu àáké kí lọ́kàn pẹ̀lú ó lè já sí kú ó sì lè má já sí kú ṣùgbọ́n ìwọ owó ti dé tọ́lá àwọn àlùjànnú ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà bó o bá ti ń kú òbí ló ti bọ́nú owó èmi kìíní ìmọ̀sọ bẹ́ẹ̀. bàbá mo ṣàlàyé fún yín pé torí àwọn mọ̀lẹ́bí náà mo fẹ́ ṣe torí mo ṣe ṣe ẹ wò ṣe èmi ò fẹ́ tó máa la ẹ̀mí lọ bóyá ká rìvàsì bóyá kémi gba àwọn olóbìnrin yẹn èmi ò fẹ́ lẹ́mìí dé. kíni abẹ́ ẹ̀gbọ́n tí ń sọ abẹnú yankanyankan bí ẹ ń fẹsẹ̀ kú mi ìwọ ìṣe sọ̀yún kó tó di kó wọ̀ èyí á máa kó wọnú omi kó tó tìkàn kó lóhùn ọgọ́ lótùtù mu wo béèyàn bá dẹ̀wò tó bá lóhùn òṣè mọ́ akọ wèrè dìgbòlugi ní ọ̀yá o ti gbọ́ yá tètè faramọ́ pé tọ̀yàn náà ló mú un àmọ́ tó o bá ti faramọ́ ó ní owó tí ó pọ̀ owó tí ò ṣe é fẹnu sọ ni o ti gbọ́ kó yá farabalẹ̀ èyí táwọn ọ̀run mọ̀lẹ̀ bá ti ṣe fún ọ ní oyè àdìmú ṣe bọ́ yọ ọ̀sọ̀ yẹn fún mi tẹ́lẹ̀ àbí ọ̀yọ́ ọ̀sọ̀ ọ̀rú nǹkan bẹ́ẹ̀ yà faramọ́ bọ́ bá ṣe gbà o ti gbọ́ ṣùgbọ́n pé ò ní lówó nǹkan tó dànù ó ní burúkú owó èmi mọ̀ sọ bẹ́ẹ̀ kò sí bí ò lè náwó rẹ̀ sí kò sí èèwọ̀ ń bi owó ẹ kò léèwọ̀ gbogbo ntẹ́ ti ṣe ìkíwọ̀ tó délé báyìí àwọn àlùjànnú ti ń pínwó wọ́n ti máa ṣẹ́gi ọ̀la wọ́n ti máa bù láre ilé wọ́n ti máa gba gbogbo ẹ̀jọ́ kọ̀ọ̀kan délé ọmọ náwó lọ ni ọ̀parí iṣẹ́ tán wá lónìí ṣe mọ́ èyí dánrú ẹ̀wò wọ́n bá dánwò gbòòrò gbé ọ ó ti gbọ́n tí mo sọ fún ọ oríwọ̀ ọmọ yẹn sọ́ọ̀tì ẹnu ọba ti ń rí wọn mú báyìí owó ọmọ pọ̀ ni àwọn owó ibè ńláńlá lọ́jà náà ná tán owó o ti gbọ́ mo dúpẹ́ pé mo ti èrè lè ṣe báńkì mi ọ̀wá àràwù mo dúpẹ́ o àṣetì o. ẹ jìyà lórí wa ẹ jíṣẹ́ lórí wa dandan báyìí ni kẹ́yìn náà jẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni olúwa ló ṣe àná mami ààrẹ ń tẹ ṣe rí gbogbo document tí a fi kọ́lé pátápátá gbogbo ẹ̀ pátá ló wà mí bàbá tí wọ́n lé sìn máa hand over fún orúkọ yín ló wà mí gbogbo nǹkan tẹ̀lé máa ń lò pátápátá ló wà níbẹ̀. wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣẹ ojú tó gbọ́ ìṣìn àṣẹ kì í ṣàkókò ọkọ mi sórí bó ṣe ń dùn mí nínú ẹ Ọlọ́run ọba mi á bá mi dùn ẹ́ nínú òwò àrílé tó kọ́ fún mi ọmọ tó bá bí nínú ẹ báyìí ó máa ké ìtọ́jú báyìí lọ fún ẹ agbára Ọlọ́run ilé ìyàfi bí àfihàn bá. jẹ́rìí ká má parọ́
yìí báyìí kan ju ààfin ọba lọ àfi bí ìlú òyìnbó. Bọ̀bọ̀dá mi nǹkan ẹyọ kan ló kù. Ìyàwó ẹ mọ̀ pé tẹ bá fẹ́ yàwó èmi náà máa ríyàn bá ṣeré inú ilé kò ní jẹ́ pé bí èmi nìkan. ẹ̀dẹ̀ ní méjì jẹ́ nǹkan ẹyọ kan tó mọ̀. Ìwà ọkọ mi má jẹ́ kí yẹn kóró létí ẹ̀ rárá òdodo ọ̀rọ̀ ló bẹ́ẹ̀ sọ tí wọ́n bá fẹ́ yàwó kan sìn àṣekèjì àṣekẹta mi tó bá finú ṣonú èmi àfẹ́ ìgbọ́mọkùn ṣàánú mi abúfẹ́ fi irun funfun máa ràn mọ́ nọ́ọ̀sì skul mi ohun tó kàn ló sọ yẹn tó ti gbọ́. ṣe rí àwọn ọmọbìnrin tó wà ń tàn sí ọ̀pọ̀lọpọ̀ wọn ilé tó ń dùn tó máa dàgbù náà wá káàkiri bẹ́ẹ̀ ni ṣe rí bí mi ṣe wà yìí nǹkan tó ń jẹ́ kí n tọ́jú yín ọlọ́màjẹ́ rẹ̀ so n tó wà lọ́kàn mi priority mi sìn ní màá ṣe tọ́jú yín tẹ́ máa jẹun ọmọ tí màá rán lọ school tá Bọ́lájí náà tí ẹnu máa parí ìwé ẹ̀ tẹ́fì tí máa bọ́ máa wà ókè láyà ara ẹ̀ kò tẹ́mi rò sí. ọkọ mi nítòótọ́ èrò ọkàn ẹ̀ dà àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà nínú àwọn ọmọ tó ní òdà yìí ní ọlọ́run ó ti yan tiwa fún wa táàtì rí i tó dáa ọkọ mi ó ṣe kókó wo ẹja wọlé oorun ìpọ. ó mà ṣe o nítorí irú èyí wù mí o nítorí irú èyí wù mí o. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bá ní. Abẹ́ orí pélé ayé ṣe ló máa ń wò. Iṣẹ́ ló máa súnmọ́ rówó yẹn kọ́ problem tó bá ti ṣe nọ́mà máa tọ́jú ẹ̀ abẹ́jẹ̀ náà. No problem tó gbé mi gan ṣe wà yìí gbogbo ìjà ni mo gbé wà. sọ ni ó gbéjà wá jáyà mi náà come on. Tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kàn ṣe lórùn. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bá ní. Abẹ́ orí pélé ayé ti tẹ̀ ṣe ló máa ń rò. Ṣe ilé ayé rùn. Ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti bébí báwo ni ṣe ṣé wàá pa kí ló ṣe ìyá pẹ̀lẹ́. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kàn ṣe mo kàn ń sọ kínní láti lọ yẹ ṣe bẹ́ẹ̀ pẹ́. ṣé ẹ mọ̀ pé wíkẹ̀ndì ni bẹ́ẹ̀ dé ẹ fún mi ń gbọ́jẹ̀ ẹ jẹ́ mọ́yé tí màá gbé bọ́sẹ̀ tún gbogbo yín. máníjà mo bí yín. ṣé bẹ́ẹ̀ bọ́ tó ń sọ fún mi láti lọ yẹ. àǹtí mi ẹ̀yin náà ní èmi kọ̀ọ̀kan. How far that? I did it as usual. Yeah, okay. Now you know say our matter different. That's different. No wahala. Baba dem, Baba Kings. How far you? Cool down. Auntie mi aláṣọ. Mo tẹ̀lé ẹ̀kọ́ fún wa sí bóyá ẹ̀fẹ́ lọ gbé àti eégún wá ní mi ò mọ̀. Sọ́ni wọ̀. Pèsè mo ń gbé ẹ̀fẹ́ lójú ẹ̀. Yàrá ìjà ni. Pèsè mo ń gbé ẹ̀fẹ́ lójú ẹ̀.
Ọ̀gbẹ́ni, olùgbẹ́mi gan fẹ́ tó gbé bíbá ẹ̀wọ̀n mẹ́rin. Ṣọmọ tó ṣẹlẹ̀, ọkọ̀ jẹ́ kéèyàn rárá 5 million naira. Bẹ́rẹ̀, mo wá fẹ́ ṣí àwọn ọmọ yẹn wá, àwọn tó ṣèdí arẹ́rẹ́ ìdí wọn kó. Yóò bá ta lọ́jọ́ yẹn. Wà láì máa fara pa ẹ́. Péré kò fọ́. Anti-makeup. I don't send you. My Jama. And you don't send me. I think you are. As usual now. Baba Kebis. Baba Kebis. I didn't know we were gara. For a while, I used 2 million naira. 2 million naira. Everything my white tax. Okay. Auntie Alasho, they don't see. Mama needs 5,000. Hands up. Don't come see any people here. There's no problem. For me now, when you don't get time for me, who wear communicate with you, who they need to work for me. They don't sit down there with you, who they need to work for me. For me now. Oh, something happened. No. When we want to, yeah. Mo lè rọ̀pọ̀ kùn yẹn, mo ní tí ẹ̀gbọ́n fi ṣe lìtà nílé ọ̀fẹ́ mi ọ̀fẹ́ mi nà pẹ́lẹ́ máa bẹ̀rẹ̀ sí Brazil ọ̀pọ̀ àwọn yẹn máa ń fara pẹ̀lú ẹ̀ báyìí ṣọwọ́ ní kí ní àyà ọba ìyá ọba ìwà yọ̀ ṣoṣo báyìí mo ti bá yé ẹ̀kẹ́ pátápátá. Gbọ́dọ̀ dẹ̀. Mami, mo sọ fún tẹ́lẹ̀ pé mo fẹ́ lọ gbọ́n mi. Ṣé òun ló ránṣẹ́ sí ẹni àbí ọkàn ẹ̀ ló fà ẹ́? Mo fẹ́ lọ gbowó exam tí mo fẹ́ ṣe. Kò tọ́ máa ní òótọ́ nìkan. Ẹ má wàá pẹ́ o. Tó bá débẹ̀ kó bá mi kí. Ọlọ́run á dẹ̀ máa bá mi bàṣírí ẹ̀ o. Ibi tó ti mú owó náà, Ọlọ́run á máa bá mi fọ̀pọ̀ rọ́pò. Àṣírí tiẹ̀ náà á máa bọ̀. Wálé òde ní ìjà sásán lórí yín. Ó dàbọ̀ ọkọ mi. Tó wá nílẹ̀ ìka sí ni kò sí. Ilé ayé tó ti bàjẹ́ with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money like Dangote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money like Dangote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so that me and she go live better. She get this money, now she go pay. Every day and night I still dey pray. She get this money, no be one day. Who go help make it come my way? If I get this money like Ambode, no be one place the boy go dey. Connect me with her, kí lówó lọ́wọ́ sọ mí di gbajúmọ̀. Kí má lọ má lé bẹ́ẹ̀ ní wọ yàrá bọ̀. Orí bá mi ṣe kí dẹ̀rí tẹ̀lé ṣe. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money like Dangote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money like Dangote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Oh my God, oh my Lord, blessing come my way, make my heart stay. Connect me with your person, we go bless my day. Help me to live the life, give me no my poor old. Mo fẹ́ dolówó láyé, sọ mi dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mi dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money like Dangote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o,
make everything better. Connect me with her, so my life will go better. I want go place like I dey no go. I want get money that I go take. I want use money dey flex around, make money dey full account. Baby, show me your love, oh, make everything better. Connect me with her, so my life will go better. Like I dey no go. I want get money that I go take. I want use money dey flex around, make money dey full account. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Ó ti ẹ̀, Olúṣẹ́gun yan olùṣọ́, Anna baby, mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kàn ṣe lórùn. Tàjẹ̀ sílẹ̀ nílé ayé yìí. Tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kàn ṣe lórùn. Tàbá ní ká tó máa lójú báyà sọ̀rọ̀ ìsọdọ̀hún, ẹ má rò rẹpẹtẹ, ṣe pẹ̀lẹ́, ẹ kúrò jù, pẹ̀lẹ́ yà wá, àìrú ẹ̀ mú, ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́ màmá o, wọn ló bá pinnu àìdá o, àní rírú ẹ̀ mọ́ o. Àwọn yòókù ọmọ yín lọ́wọ́ o. Ó dùn mí púpọ̀. Good player. Ó dùn mí púpọ̀. Ọmọ tó jẹ́ pé tó bá gbá náà báyìí, àwọn máa mì títí ní. Èwo ló tún sọ? Bàbá. Ọjọ́ ọ̀la ọmọ yìí. Kí ló tún sọ? Àǹkádì ọ̀nù. Èwo ló tún wá sọ? Jádùn ọ̀nù ni. Lọ́dọ̀. Mọ́mì, àdúrú ẹ̀ mọ́. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe ló rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé. Yeah, hello, yeah. Túnjí ló ń sọ̀rọ̀. Oh, yes. Hey? Mami, accident. Níbo ni ẹ? Ẹni sùúrù. Ibo ló ti ṣẹlẹ̀? Ibo ló wà sí ni? Hospital wo? All right, mo mọ̀ bẹ́ẹ̀ sẹ́. Hello? Yes? Àbúrò mi ni.
àbúrò rẹ̀ kú àná. tẹ́rù bá kòkì tó bá kọlẹ̀ ó tún níbi kan àgbé sí ibi wọ́n gbérú ẹrù bẹ́ẹ̀ sí lónìí ni mo fẹ́ fi hàn yìí. kò ní kù ṣùgbọ́n n ó pe ẹlẹ́dàá rẹ̀ n ó pe wáìn tí wọn náà fojú ẹ̀ rí gbogbo àṣẹ tí n bá ṣe pa fún bẹ́ẹ̀ ni ó rí. ìbà ìyá mi Ajíbọ́lá Àbẹ̀ní Olótùfẹ́ ajímọ̀jẹ nǹkan tó léegun ìyá mi Àbẹ̀ní tí jagun tiẹ̀ tí mókè bájíbọ́lá bá ń ta wọ́n wọn á nítalẹ̀ ní ta wọ́n wọn máa ká ní wọn máa ká sọ ọ̀rọ̀ ọmọlẹ̀ hé pàdìpà ìyá mi ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ ohun ògbógbó ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ọmọ ṣíṣe rójú ọmọ ẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ ọmọ tó ṣe tọ́tọ́ dáa pin iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí ọmọ yẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀ yẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀ yẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀ kílẹ̀ alárẹ̀ ọmọ bàjẹ́ bílẹ̀ alárẹ̀ ọba bàjẹ́ kí lọ́ọ́ máa wó fẹ́ jẹ níbẹ̀ níbẹ̀ sí. ogbó atọ́ ogbó ẹ̀dán ogbó aláwọ̀ ogbó àkókò ní kò ní mẹ̀ṣẹ̀ awo Olótùfẹ́ tó bá jẹ́ pé bàbá mi ló bí mi lọ́mọ Démiládé n ó pè ẹlẹ́dàá ò sì yọjú níbi tá a wà yìí tó bá wá ti yọjú gbogbo àṣẹ tí n bá pa fún ẹni kó gbà nítorí àṣẹ báyìí ní náà fi mọ́kò àṣẹ lòkété fi bá ilẹ̀ sọ̀rọ̀ dákẹ́sẹ̀ níṣẹ́ láwùjọ òwú àṣẹ ọ̀ká ẹnu ọ̀ká ní gbé ṣàgókì kọ̀ọ̀hún orógbó òrìṣà kan ọ̀gbọ́dọ̀ kó òun obì atare kọ̀ọ̀hún eégún ọ̀rọ̀ tí òkété bá ti bá ilẹ̀ sọ òun nílẹ̀ gbọ́ torí oṣó kan ọ̀gbọ́dọ̀ jọ ṣe àjẹ́ ìjọba adáǹṣe ìdí èdè àtòṣù àtọ̀jẹ wọn ọ̀gbọ́dọ̀ péjọ wọn ojú orúkọ tí bá bọ́ sọ lónìí wọ́n pè ọ́ lọ́ọ̀mẹ́ta tó o bá jẹ́ mi ó déwúlẹ̀ jẹlẹ́jẹlẹ́ ọwọ́ àdàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ọwọ́ àdàláǹgbà tí ń rìn láàrin lẹ́gbẹ̀ẹ́ ògiri wọ́n pè ọ́ lẹ́ẹ̀kínní o Démiládé o ẹ̀kínní nìyí o lẹ́ẹ̀kejì Démiládé o ẹ̀kẹta rẹ̀ rèé o gbọ́dọ̀ má jẹ́ mi nítorí àṣẹ báyìí ní náà fi mọ́kò àṣẹ lòkété bá a ké bá gégi nígbà olúgbòhùn àgbè Démiládé o. káàbọ̀ o ò ní kú mọ́ o agẹ́mọ kan ìkú ní mọ̀jẹ̀sí àfi tó bá fọ̀ parin ó wà ní kú báyìí o kò síkú tí ó pọ̀ o ó gbó ó tọ̀ ó fọwọ́ parí o sì fi èrìgì èjòbí èmi mọ sọ bẹ́ẹ̀. ẹ̀yin Démiládé gbogbo oore tó ń bá ń bẹ nílé ayé tí ń bẹ lókun tí ń bẹ lọ́sà kọ́ wá kó gbogbo ẹ̀kọ́ ọmọ rẹ̀ kó fún Túnjí gbogbo ọlá tó wá ní lára gbogbo ohun tó yàn wá látòdì ọ̀run ẹ̀gbọ́n rẹ̀ Túnjí lọ́mọ ìsìn o ọmọ pé owó sí lára owó ńlá owó tó tó kọ́lé owó ńlá owó tó tó ra mọ́tò tuntun owó ńlá owó tó tó lọ ìlú èbó kọ́ ọmọ pèsè rẹ̀ fún èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ̀yin eriwo ya eriwo fún ìṣòro ọ̀pẹ ẹ̀ ńlẹ́ o dáṣà aworí ọ̀tá òjijì ọ̀bẹ̀rù ọ̀fìn awalẹ̀ odò o orísìn oríwájayé oníwáyé àìkú ọlọ́tẹ̀rẹ̀ ọlọ́yẹ̀rẹ̀ àwọn mẹ́jẹ̀jọ lolódùmarè rán wá sílé ayé wọ́n ṣe ilé ayé òrojú wọ́n ṣe ilé ayé ò tiẹ̀ tòrò wọ́n padà wọ́n tó Olódùmarè lọ Olódùmarè lẹ́yìn ìkà ẹ̀yìn èké kí ló dé tẹ́ ṣe ilé ayé tí ò rójú èmi tí wàá fẹ́ ṣe ilé ayé ọmọ yìí o kọ́ wá rójú lónìí o ní wọ́n fọ ọjọ́ òníṣe o ògèdè ìbà ní wọ́n fọ ọjọ́ òníṣe o Ọ̀rúnmìlà o ògèdè ìbà ní wọ́n fọ ọjọ́ òníṣe ó yá padà. Tójí àṣẹ tí mo fẹ́ pa fún mo ti pa fún kò ní kú o kò ní kú agẹmọ ikú ní mọ̀jẹ̀sí àbí tó bá fọ̀ parí ṣùgbọ́n ìwọ rẹ̀ ni pé kò gbọdọ̀ kúrò lákàtà rẹ̀ ọgbọ́ tí o bá ti kúrò lákàtà rẹ̀ iṣẹ́ ti ṣe nù àmọ́ tó o bá sá fún ó léwu o tí wọ́n sọ fún ọ nù o ti gbọ́ tó o bá ti ń rí bẹ́ẹ̀ ló tó o bá ti ń wà lákàtà rẹ̀ bẹ́ẹ̀ lówó rẹ̀ ọmọ pọ̀ sí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. mo sọ fún yín náà tẹ́lẹ̀ pé torí wọn náà ni mo ṣe gbogbo tí mo ṣe abẹ́ orí pélé ayé ti ta ni wọ́n fẹ́ bàjá yé lò. eléyìí ò ní kú o ti gbọ́ eléyìí ò ní kú sórí wọn ní agbe báyìí ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà odídẹrẹ́ ní gbére pàdé oníwọ̀ ọmọ odò ọba ọmọ ajígbé gbá agé kárí ìtún ló ní wọ́n máa fowó ọwọ́ wọn tún ọ ṣe ìfà ló ní wọ́n máa fowó ọwọ́ wọn fà ọ́ mọ́ra àbèrè ló ní wọ́n máa fowó ọwọ́ wọn béèrè ẹ èékánná ọwọ́ ìsúnlẹ̀bì bí ọba ọrí ọrùn ẹnìkan ò ní bomi sórí kọ́mọ́sán dẹ́sẹ̀ ojúmọ́ ìwà mọ́ kí balùwẹ̀ ọmọ gbọ́rẹ̀ àyún lọ àyúnbọ̀ ìtànlé alájẹ owó ọmọ gbáyùn lẹ́ẹ̀dẹ̀rẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹ̀rọ ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé.
ayé ń rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé ń rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé ń rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Kí ló ń ṣe? Tó yẹ kó mọ kàwé ṣá kó tó sùn. Ṣé wọ́n tó yẹ kó mọ pariwo káàkiri wọnú ilé? Ká máa bí ohun tó ṣe ọlọ́wọ́ rẹ̀ kó má lè dáhùn. Bí wọ́n wá rẹ̀ kalẹ̀. Ṣé tó dà nìyẹn? Sì dà nìyẹn. Èmi ò mọ̀. Bóyá. Ọba tí mo tó dà wọ́n. Ilé ayé tó ti bàjẹ́ ẹran ènìyàn ló gbòde kan. Ta nìyẹn? Ta nìyẹn? Ẹ káàsán. Ẹ lẹ́ o. Ẹ wá bí ibo lẹ́ ń lọ. Ẹ wá bí báyìí. Kí o sì tàlẹ́ mèrè. Demilade. Lẹ wá wọlé lọ sọ báwọn láti bo. Mo ti wá bí. Báwo? Mi ò lè rí mi wá. Ẹ wò. Bọ́tà. Bọ́tà. Kí n jọ kí ni? Máa gbẹ́dá sí yín o. Àkókò rẹ̀ lẹ̀. Ó rẹ̀ ta ni? Ó ti ṣe díẹ̀ tó ti wá sí sùkúl. Àwa gbọ́ pò rẹ̀ la ṣe ní àwa wò. Ní iṣẹ́ ní news àbí? Tẹ́ ẹ bá jáde ajá ní túlẹ̀ sí. Ẹ̀yin! Bimbo! Bimbo! Ẹ lámà. Wọ́n béèrè àti Demilade ni wa. Demilade, báwo náà ṣe jẹ́ sí? Ẹgbẹ́ sáà yànyànyà. Ẹ ń bèèrè náà ni. Ọ̀rẹ́ ni wọ́n láti Súmà. Ẹ ṣé mà. ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ Ilé fẹ́ ẹ fẹ́ jẹ láti àbí ká lọ ẹ má bọ̀ báyìí sàbí ẹ má bọ̀ ẹ má bọ̀. Ẹ má bọ̀, kí ni? Ayé ti bàjẹ́. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ló ṣe ọ́? Ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ pọ̀. Ẹ wo bàbá mi inú mi ò dùn rárá. Kí wá ló dé? Ṣé mo ọ̀rẹ́ mi Demilade? Ẹ wo ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀, ipò tí mo bá ò dára rárá. Ó ti ń ṣe gángan. Wọ́n ti wá ń gbé pamọ́ bí ẹni ó ti ń ẹ wo inú mi ò dùn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Sọ́ọ̀sì nífẹ̀ẹ́ rẹ̀ báyìí.
bàbá mi nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi o. Wọ́n wá sí ọ̀run tó wà lẹ́sìn. Ọ̀ gbìyànjú yóò sì débi. Tó bá ti débi pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn anábùwà Muhammad. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Àtàkùn torí gbogbo tí mo bá lò kúrò ní ìwòsàn ní inshallah yóò gbádùn inshallah inshallah ó fi kúrò wáyé. Àyàbí tó lọ máa pé méjì ló kú. Ẹ ṣé bàbá mi, inú mi ti wá dùn sí i. Ẹ jẹ́ kí wá lọ jẹun tó mi jẹun látara. Á ló jẹun ọ̀rọ̀ tó fúyẹ́ wájú Ọlọ́run. Láyé ti bàjẹ́. Ìbílẹ̀ bá ṣe dé. Wàlá yìí. Allahu akbar. Allahu akbar. Lẹ́tọ̀ yàrá ìwọ́ ló ti ṣe nọ́mà látijọ́ ìmọ̀ ìyẹ̀ wá ìlú èmi kí n máa lé e sí i. Kí ló ṣe é? Ẹ̀rọ nọ́mà ń bẹ̀ ẹ́. Ṣé ọ̀rẹ́ mi ní tọ́jú ẹ̀ ni máa tọ́jú ẹ̀ wá wá òkè? Wọ́n tẹ̀ sí ròyìn ẹ̀ta. Ṣáà má jẹ́ kí tèmi gbé. Ṣé o lè gbé náà? Ṣọ́gbó yìí máa ń fún ẹ̀ súnmọ́ ẹ máa ń nù fún ẹ owó yìí ò ṣe ìṣúbẹ̀ yẹn. Ẹ gbọ́ ṣáà ti ṣe nọ́mà, ó máa ṣe nọ́mà ó promise. Ọwọ́ ńlá àgbàlẹ̀ ṣe bébì ṣe bébì ọmọ yìí ọmọ yìí. Baby báwo? Sure, okay. Yeah? Oh, sure. Sure, go out, okay. Dúró ń bẹ̀. A ò kí ń fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. Ìlú ẹ̀ ti wá pé òjò báyìí. Ó dẹ̀ di dandan kó rọ̀ lé lórí. Lekan astagfirullah mọ́kànlá iná láàgà fún ọ̀rọ̀ ìmú kàfíìsì kọ̀ọ̀kan. Astagfirullah. Ó yẹ kí ká ṣe alhamdulillahi mẹ́wàá rọ́bì aláàmì náà kàfíìsì kọ̀ọ̀kan láàrin. Bismillahirrahmanirrahim. Yasin wal-Qur'an al-Hakim innaka laminal mursalin ala siratin mustaqim azizun azizun muhim yatuzil لقد يأكل القول ولكن هم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فإلى لأذقانهم فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إننا نحيي الموتى ونكتب ما قدموا وأشرهم وكل شيء أحصيناه في إمام مبين. Ó yá ẹ jẹ́ ká panupọ̀ ká máa sọ pé wa inna jundana lahumul ghalibun. Olúwa wa inna jundana lahumul ghalibun. Wa inna jundana lahumul ghalibun. Wa inna jundana lahumul ghalibun. Wa inna jundana ìwọ ló lè ṣe wa inna jundana lahumul ghalibun. 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 Wallahu alamu bi ada ikun Ọlọ́run
wakafa billahi waliya wakafa billahi gbogbo àtàfà sókè yìí ló borí wallahu alamu bí àdá ìkún wakafa billahi waliya wakafa billahi ọlọ́run mi rí wọn kedere wallahu alamu bí àdá ìkún wakafa billahi waliya wakafa billahi nazira Alhamdulillah. Sọ̀rọ̀ pé iná máa halẹ̀ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Ọlọ́run sọ pé ní lẹ́yìn ìnira ìdẹ̀kùn lókù. Ara gbígbẹ́ fọlọ́, ara iná ló ti wáyé wáyé. Sọ wá rí nǹkan tí ń ṣe ọ̀hún. Ìṣe ìsàdédé sẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló wà nínú rẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ náà wá torí nǹkan kan sí bí kì í ṣe wípé kò lè bá ọmọ àdúgbò tọ́jú kó sì mọ̀ tọ́jú ìyá rẹ̀. Kọ́ àmọ́ owó ó kéré ju káràrá lọ ní o torí ìgbà péréte báyìí ló fún kẹ́mọ̀ rẹ̀ ó fi gbèrú ló tó fi di ọlọ́lá kọ́ ní ju káràrá. Hello? Ta ló sọ̀rọ̀? Kí lẹ ń kó ṣẹlẹ̀ náà? Ẹ̀gbọ́n mi Túnjí wọ́n kú. Àfà bọ́lá tún kí lọ́gbọ̀ pé wọ́n kú yìí. Ẹ̀gbọ́n rẹ̀ iná lè dá ìwà iná ilé ìrọ̀jọ́. Ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe ló rùn. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe ló rùn. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn.
ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán